Wàhálà ti dé báyàwó Akeredolu. Ìyàwó Akeredolu ti wọ wàhálà. Tá bá ń sọ fún yín pé ilé ayé yìí ẹ má ṣe bẹ nípa ẹ̀yìn kú mọ́, ẹ má máa rò òkúrò lọ́kàn pé ẹ fẹ́ fi gbogbo ayé kó ọ̀rọ̀ jọ. Ó ní àwọn ọ̀rọ̀ kan tí ẹnìkan sọ, mo fẹ́ play ẹ̀ fún gbogbo yín. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá mi táàgì gbogbo àwọn ọmọ Ondo State, ẹ bá mi táàgì gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá, ẹ bá mi táàgì Olúrẹ̀mí Tinubu káwọn náà wá fi kọ́gbọ́n. Ẹ táàgì ìyàwó Sanwó-Olú, ẹ táàgì ìyàwó Ṣèyí Mákindé, ẹ táàgì gbogbo ìyàwó gọ́vùnà ilẹ̀ Yorùbá kọ́ wá fi ọ̀rọ̀ ìyàwó Akeredolu fi kọ́gbọ́n. Ṣe rí nǹkan kọ́ wà ní ayé yìí, ẹ má jẹ́ ká máa rí ilé ayé bí n pé forever ni, kò ṣe for life. Ẹ wá wo wàhálà tí ìyàwó Akeredolu wọ̀ nísìnyí. Nígbà wọ́n sọ wọ́n ní pé, èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀, mo máa play fídíò yẹn fún yín. Ó ti tójọ́ mẹ́ta tí a ti gbọ́ awuyewuye lórí social media pé ìyàwó Akeredolu ẹ̀hà tó kọ sí Akeredolu ò dáa tó, débi wípé wọ́n níyàwó Akeredolu nígbà tọ́kọ́ wà lọ́sibítù kò dúró tí kò ṣe gbogbo ẹ̀, ó ṣàwà áfta owó. Kódà wọn atúgbọ́ròyìn kan pé gbàtà Akeredolu fi wálé kí wọ́n tó kú, wọ́n ní ara wọn ìtí ìyà, wọ́n ní múmà yẹn gbé wọn wálé láti wá fi wọ́n fi kówó jáde ni. Oríṣiríṣi là ń gbọ́. Nísìn wàhálà ti wá bá wọn báyìí. According to what we read, mo máa play fídíò kan fún yín. Tí bá ti play fídíò ìfún yín, kẹ́yìn náà wá drop opinion yín. Ẹ wọlé ayé. Nígbà tí Akeredolu jẹ́ gọ́vnà Ondo State, nígbà tí Akeredolu tí wọ́n jẹ́ gọ́vnà Ondo State, kí ni ìyàwó wọn ṣe? Ṣùgbọ́n ká tó débẹ̀ yẹn, ẹ jẹ́ kí a kọ́kọ́ wo fídíò yìí náà. Tá bá ti wo fídíò yìí, kẹ́yìn àti èmi kẹjá jọ jíròrò. Ó ti wọ wàhálà. Na wow. So just because say this woman will be the wife of this governor we just spy for Ondo State because his wife na Igbo, this man stand up for here now. They try to blame the woman for how the man take spy. They blame the woman on top. Say the woman waiting made the woman even bring the man come back now because they want steam on. Say the woman na thief, this one, that one. They talk many things against this one just because say na Igbo. Come they talk say if to say the woman na Yoruba, say this way happen to the man not go happen to them. Because they talk many things against this woman just because she be Igbo. Then I listen to the man. Thank God na English they speak. Share this video. I want to make our Igbo sisters they learn something. How they come? Folks, there's nothing that kills a man than having a bad wife. Having a bad wife. You may not know, but I've been following all the events. Akeredolu did not enjoy his last days on earth despite all the wealth. And this is a big lesson to we that he has left behind here. To we that it's not that money cannot buy you happiness. Money cannot buy debt. Money cannot cure sickness except God Almighty. And this happens if you have a good wife by you, a wife that can intercede on your behalf, either a Muslim or a Christian. When a Muslim were busy praying for Akeredolu, the wife said she does not believe in prayers. And today, where are we? And that's the fight I've been fighting for the past 7 years. That Akeredolu carried our state and gave it to his family. But thank God today, it has come to an end. It has come to an end. But it's a big lesson to all of us. It's a big lesson even to Betty herself. That she's acquiring the whole of everything in this earth. She's acquiring everything on this earth. Having the biggest fish pond in Nigeria, building the biggest hospital in her village, turning her village into a Mecca, having choice properties across Nigeria, in Ibadan, in Lagos, building hotels, buying houses. They bought all the streets in Ibadan. They bought almost all the houses in Iyawo. Where are we carrying all this to? Nowhere. Today Akeredolu is gone. Money cannot save him. I told you, bad wife. When Akeredolu came back from Germany, Betty purposely brought him because of the economic looting in Ondo State. He brought him
He brought Akeredolu just as a decoy for him to steal from Ondo State, and he stole heavily. And he abandoned Akeredolu in Ibadan. The 3 caregivers given to Akeredolu, do you know that they were not even paid their salaries? 2 of them left. That was the reason why they took Akeredolu to Lagos to go and stay with the brother. I can tell you, Akeredolu family are not happy with Betty at all. When Akeredolu was with the brother in Lagos, when things start getting worse, that was when they were planning to take him out of the country for the second time to Germany. I was aware until Asiwaju was able to give them an ambulance. When they beckoned at the same wife that Akeredolu brought to them light through the office of the First Lady of Ondo State, she declined going. She didn't go. It was his daughter, Mrs. Rusewe, the daughter of Akeredolu, that followed them to Germany. She didn't go. She stayed behind. She came back to Ondo State. She's trying to still rake money. It's just all about money. She abandoned the husband. I'm sure Akeredolu, when she went on his way to Germany, he will regret it. Like, oh my God, so this woman is not there with me. No matter how bad the Yoruba woman is, I'm not trying to hear. I'm just telling you the reality. A Yoruba wife will not abandon the husband at that critical hour. How would that be so good, so nice that we had Akeredolu died in Germany in the hands of Betty? But Betty was in Akure, was in Akure gallivanting, supervising how to steal money, supervising how to build hospital, supervising how to fish pond. When she had that, Akete is gone. This is a big lesson. May our children not marry from the wrong tribe and from the wrong family. This is a big lesson to all of us. And I want to say again, congratulations to those people. Not congratulations that Akete died though, because we all died. I'm not happy that he died. No. But congratulations that the bondage that Betty tied us and the song is broken. The shackle is broken. They don't care. The son was clubbing in Lagos, clubbing in Abuja. Doesn't care if that was this. The monarchy was everywhere, holding meetings up and down, still responding on social media when your husband is in critical condition. May the soul of Akeredolu rest in peace. And I think our people, you know more than me about this woman. But I am employing this. I'm saying this. Akeredolu is gone. He has gone to rest. But the loot stolen by Jide, stolen by Betty, those houses they bought, all those properties, the FCC has to come and scrutinize them. No sentiment at all. No sentiment. My heartfelt goes to the people of war and our kingdom. I know he has offended you guys too, but my heartfelt go to you guys. My condolence to the Lord of war and to all the people of war and to the entire people of Ondo State. God bless you and have a pleasant Wednesday. My heart is filled. I pray for Akeredolu's soul to rest in perfect peace. And I pray that God Almighty will forgive him all his sins and accept his soul. Yes, I at least I remember him for one thing. There's a video I posted at that last 2 weeks or 3. Talking about the Chinese cassava to ethanol processing plants in Ondo State that he built about 3 years ago. That takes up all the cassava produced across 4 states in Nigeria. Like, you see them telling farmers, bring as many cassava as you can, we'll buy everything. As they are bringing more, they are saying, go and get more. There's no encouragement like it. It made people go back to farm. It made people to up till date. I'm not just saying it. So I remember this late governor for all this. And that's why I feel very bad that we lost such a great person who has contributed immensely to the society. But on the other hand, I listen to this man. People like this will make you wonder if truly we are one country or we are one people. Anything that happens, they find a way to tie tribalism around it. Anything that happens, they find a way to tie tribalism to it. If it was a Yoruba lady that Akeredolu married, it wouldn't have been like this, it wouldn't have been like that. I've seen so many people say something
similar to what this young man is saying. And I cannot say more but to say that I'm disappointed. Because today, it then means that we have to start cautioning our daughters, our sons, on where to find love, on where to settle down. The people who are finding tribalism and tribal bigotry in this country today, they will not live to see the wrath. The people that will face the wrath are the unborn generations. They are the ones that will suffer it. Unfortunately, like our fathers made mistakes, we are taking another path. In fact, a more disastrous. While we complain about religious and other things happening over there in the north, here we are in the south, tribalism. May God help this country. And I pray that a day will come that this country will be able to achieve its true nationalism, like become a true nation. Otherwise, there is no hope for this country. There is no hope on sight. There is no country like Nigeria. Nothing like it. It will never exist. That's just the fact. Ìsìn tẹ́yìn náà ti wá gbọ́ nǹkan tí ọmọkùnrin yìí sọ nípa ìyàwó Akeredolu, kí lẹ́yìn rò? Nígbà tí Akeredolu jẹ́ gómìnà Ondo State, ǹjẹ́ ìyàwó wọn tọ́ wọn sọ́nà? Ǹjẹ́ ìyàwó wọn sọ fún wọn wípé ẹ jẹ́ kí 100% security wà? Ǹjẹ́ ìyàwó wọn sọ fún wọn pé ṣé 100% medical wà? Nígbà tí Akeredolu wà láyé, ìyàwó wọn ò ronú pé ọkọ mi ẹ jẹ́ ká ṣí standard hospital síbí báyìí. A gbọ́ pé wọ́n ní wọ́n ra property káàkiri ni. Instead of kọ́ túlù ṣe, property la gbọ́ pé wọ́n rà káàkiri. Wọ́n ní tẹ́ bá lọ sí Ondo State, wọ́n níyàwó Akeredolu tó jọmọ Igbo, ó ti fẹ́ ra ogun ọ̀rọ̀ tán. Wọ́n ní ni. Ilé ayé yìí, ẹ má jẹ́ ká máa wálé ayé má yà. Ìgbà ò lọ bí òréré. Owó, ọrọ̀, ọlá kò kí ń ṣe nǹkan tá lè kó wọnú sàárè. Kò kí ń ṣe nǹkan tí a lè kó wọnú sàárè. Gbogbo ara mọ̀ wípé tẹ́lẹ̀mí bá gbà gbogbo nǹkan tá fi wàdùwàdù kó jọ, gbogbo ẹ̀ ní ikú máa gbọ̀dànù. Ìyàwó Akeredolu nísìn, àwọn EFCC tí ń bá fa wàhálà gẹ́gẹ́ bí nǹkan tá gbọ́, tá rí lórí social media. Wọ́n láwọn EFCC tí ń bá fa wàhálà. Ọ̀tọ̀ ní wàhálà táwọn fámìlì ilé Akeredolu tó ń bá fà. Ọ̀tọ̀ ní wàhálà tí àwọn tó nífẹ̀ẹ́ Akeredolu tó ń bá fà. Ọ̀tọ̀ ní wàhálà tí gọ́ọ̀nà Ẹ̀dà ti wá. Ọ̀tọ̀ ní wàhálà tí èdè wọn náà bá fà. Ẹ jẹ́ ká gbélé ayé ṣe rere. Nítorí èyí kọ́, nítorí ọ̀la ni. Ohun tẹ́ bá ṣe sílẹ̀ lẹ́yìn, òun láyé máa sọ nípa yín nígbà tẹ́ bá wá bí rọ́lù. Ẹ má jẹ́ ká máa rí ilé ayé bí àwa àlọ́. Ó dẹ̀ máa da kí gbogbo wa kájọ fi eléyìí kọ́gbọ́n, ká fi Akeredolu fi kọ́gbọ́n. Akeredolu is a rich man. Nígbà tí ikú máa dé ńkọ́, ikú ò sọ fún wọn. Ikú ò sọ fún wọn kóhun tí ń bọ̀. Ikú kọ́ délẹ̀ kọ́ lọ́rẹ́. Ìgbà tí ikú dé, wọn ò ní excuse. Akeredolu jẹ́ ìkọ́nà àwọn gómìnà ilẹ̀ Yorùbá tí àwọn ọmọ Yorùbá ta respect jù. Oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sọ nípa wọn báyìí. A gbọ́ pé ìyàwó Akeredolu property ló rà káàkiri. A gbọ́ pé oríṣiríṣi nǹkan la gbọ́ nípa ìyàwó Akeredolu tá lè máa fẹnu sọ gbogbo ẹ̀. Kí ló máa sọ nípa èmi àti ẹ nígbà tá bá lọ tán?
ǹjẹ́ wọ́n máa sọ̀rọ̀ gidi nípa ìmọ̀ àti ẹbí? ǹjẹ́ kò ń ṣe pé wọ́n máa sọ pọ́lọ̀ ohun nígbà tí tiwa bá dé? bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ̀yin náà ẹ wo ta Akeredolu kí ẹ fi kọ́gbọ́n. àwo kúrò yìí bàbá lágbára Ọlọ́run kẹ̀mí á túbọ̀ gùn dáadáa, ṣùgbọ́n ẹ bá wa dẹwọ́ ẹ̀ lẹ̀. ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá máa lọ, ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá gba òmìnira, ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá dá dúró. tí ilẹ̀ Yorùbá bá dá dúró tán, fún àǹfààní gbogbo wa jọ ni. tí ilẹ̀ Yorùbá bá dá dúró, ilẹ̀ Yorùbá ò ní gbàgbé yìí. kẹwàá àwọn ọmọ yìí, àwọn náà máa jẹ àǹfààní ẹ̀. tàwọn ọmọ tí wọ́n ti bí nílẹ̀ Yorùbá wọ́n á máa sọ̀tàn yín ní dáadáa. ẹ wo bá ṣe ń sọ̀rọ̀ Abíọ́lá lè ní yìí, kò máa ìdí sẹ́ni tó bá rẹ́kọ̀dù Abíọ́lá. ẹni tí mo tún lè sọ pé ó ti bá rẹ́kọ̀dù Abíọ́lá báyìí, tàbí tí rẹ́kọ̀dù ẹ̀gbọ́n no not Abíọ́lá o sọ́ọ̀rì, Awólọ́wọ̀ ni mo fẹ́ sọ o. Abíọ́lá kẹ̀, Abíọ́lá báwo, Abíọ́lá ẹ̀wẹ̀wẹ̀, kò ń ṣe Abíọ́lá mò ń sọ o. bàbá wa Awólọ́wọ̀, kò tí sẹ́ni tó bá rẹ́kọ̀dù bàbá wa Awólọ́wọ̀. ẹni tá a lè sọ pé bóyá ó ti bá rẹ́kọ̀dù wọn nísìnyí tí mi ìdẹ̀mọ̀ bí ó ti ju rẹ́kọ̀dù yẹn lọ, òun ni Chief Sunday Igboho, bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà, owó bàbá Dámì, ẹkùn ọkọ Fúlàní, ọmọjọmọlọ, ọmọnàmọpa, aláàánú mẹ̀kúnnù. Ìgbòho òòṣà, general actor gbogbo ilẹ̀ Yorùbá, the only one and only aláàánú mẹ̀kúnnù, the only general actor of Yorùbá land, the only ẹ má fìyà jẹ àwọn èèyàn mímọ́ of Yorùbá land. ìtẹ́ fìyà jẹ àwọn èèyàn mi, tẹ́ pa àwọn èèyàn mi tó gẹ́ of Yorùbá land. ẹ má jà gọra wa o, wọ́n ní Jésù ń bọ̀, bóyá Jésù ló dé yìí o. tẹ́bá tí wọ́n fẹ́ wò, bàbá wa tún jẹ́ Sunday. ọjọ́ Sunday ni gbogbo Kìrìsìtẹ́nì lọ sílé ìjọsìn. gbogbo ẹ̀ ló nígbàgbọ́ pé ọjọ́ àwọn Kìrìsìtẹ́nì ní Sundays. bàbá tún jẹ́ Kìrìsìtẹ́nì, ó lè jẹ́ àwọn ní Jésù o. bàbá kábíyèsí olúwa mi o, èmi gbà fún yín o, èmi gbà fún yín o, mélèé wojú ẹ o bàbá, mélèé wojú ẹ. nísìnyí báyìí Akeredolu kò lè rántí bóun wá sílẹ̀ ayé mọ́ o. ẹ gbọ́, Akeredolu kò lè rántí bóun ti wá sílẹ̀ ayé rí, kò lè rántí bóun ti wá sílẹ̀ ayé rí. ṣùgbọ́n àwa tí a sì wà nílé ayé, àǹfààní sì wà fún wa láti ronúpìwàdà, pàápàá jùlọ ẹ̀yin politician, ẹ̀yin traditional ruler, ẹ̀yin religious leader, ẹ̀yin tẹ̀ ń balẹ̀ ayé jẹ́ nìyẹn, olóṣèlú, pásítọ̀, àáfà, kàwọn lọ́balọ́ba, kàwọn olóyèlú, kàwọn àgbààgbà, ẹ̀yin tẹ̀ ń ba ilẹ̀ Yorùbá jẹ́ nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ gómìnà ilẹ̀ Yorùbá obìnrin ló ń kọ̀ǹtúrò wọn, tí ó dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀. ẹ wo ikú tó pa bàbá wa Akeredolu yìí, tó bá jẹ́ pé tó bá jẹ́ pé a ti gba òmìnira tí ilẹ̀ Yorùbá ò sí lọ́dà bondage, tó bá jẹ́ pé a ní standard hospital, bóyá bàbá Akeredolu ò bà máa kú. lóòótọ́ gbogbo aládágbádá kú, tó ní kálukú bá dé bus stop ẹ̀ á bọ́lẹ̀, ṣùgbọ́n àfọwọ́fà wà gbà mí, àkọọ́lẹ̀ wà, àfọwọ́fà tún náà wà. nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ méjì làwọn méjèèjì. àwa la máa fọwọ́ ara wa fi yàn tá a bá fẹ́.
ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí gbogbo wa lọ ronú pìwàdà ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá ẹ fi títí ìyàwó Akeredolu àtàkeredolu fi kọ́ mọ́ ẹ wo báwo èèyàn ṣe ń dírágì ìyàwó Akeredolu ẹ lọ gbọ́ nǹkan táwọn èèyàn sọ nípa ìyàwó Akeredolu wọn ò sọ̀rọ̀ tó dá nípa wọn ò sọ̀rọ̀ tó dá nípa ìyàwó Akeredolu nìkan sì lára àwọn ọmọ ọkọ Yorùbá tó ń sọ̀rọ̀ tó dá nípa ẹ̀ ẹ̀yin àgbàgbálẹ̀ Yorùbá ẹ fọ̀rọ̀ Akeredolu kọ́gbọ́n ikú pa bírí abíríkú ikú ẹ wò ó máa ṣe o mo dẹ̀ láìka Akeredolu nígbà tí Yorùbá nation ń gbóná bàbá yẹn dúró tó wọ́n support Yorùbá nation àmọ́ bóyá ìyàwó wọn kan náà yìí ló lọ sọ fún wọn pé kọ́ lọ dìbọ́ǹkì Yorùbá nation tí àwọn náà jáde gbà ẹ̀ tí wọ́n ní ẹnìwọ̀n tó bá ṣe Yorùbá nation káàbá ní Ondo state báwọn bá arrest ẹ̀ tí bàbá mi Ìgbòho ṣàtọ́ jáde pé ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ má dánwò kínú mi dẹ̀ dùn pé Akeredolu ni wọ́n fọwọ́ síbi tọ́wọ́ ń gbé pàǹdó tájá ń dù ṣọ̀gbà pàbàtà padàndọ̀wọ́n tiẹ̀. àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ẹ lọ jáwọ́. Wahala bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Wahala bitter tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán ìṣòro ara ríro ń kọ́ egbògi Wahala bitter tea ní kẹ́ ẹ gbẹlura o gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Wahala bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. egbògi Wahala bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. tẹ́nà ọba ti jọ ẹnu Yorùbá ò lè jọ ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ kọ́ má ba mọ̀dé abájọ wa ẹ̀tàn náà fi gbàṣẹ ṣe lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brainwash wa torí tó bá dìgbà kan fẹ́ mú wa náà ṣe gbàṣẹ ṣe lọ́wọ́ wa Yorùbá ẹ ti ń sàn àní ẹyẹ sàn ó yẹ ẹ ti máa sùn kọ́ má padà mú wa ní rògùn èṣù torí ogun ń bọ̀ ẹ tètè ta múra o ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá ṣebí ìjọ lárọ̀ bá nígbà ní ló di ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kàn yé pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe kan lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣèbí yẹn gangan náà pè ní ìjọba ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró dédé kí tẹ́nàtì má padà lé onílé Yorùbá ẹ ti ń sùn àní ẹyẹ sùn ó yẹ ẹ ti máa sùn kọ́ má padà mú wa ní rògùn èṣù lórí ogun ń bọ̀ ẹ tètè ta múra o ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho ṣá nìkan ìjà gbogbo Yorùbá ó yẹ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú kojú ń lọ ohun kan máa mọ̀ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ já gbómi lákàánú ìgbọràn sàn jẹbọ rírú ẹ jẹ́ kó tó àlàkòrò dúdú kò sẹ́ni bọ́dì tó lè rínú Yorùbá ló ń dalẹ̀ jù ẹ má fi bínú ẹrù yìí tó ra ẹ̀yin Yorùbá gbogbo Yorùbá ẹrù yìí tó ra
lọ ṣe máa jẹ ọ̀tá yín. Ẹ̀rù yìí tó bá ẹ̀yin lẹ́dálẹ̀ Abíọ́lá káwó lọ́wọ́. Ẹ̀rù yìí tó bá ẹ̀yin lẹ́dálẹ̀ Túndé ìdí àgbọn. Ẹ̀rù yìí tó bá ìjọ wo wà ní Yorùbá máa gbọ́n.